Obìnrin ayálégbé kan fa nǹkan láńlọ́ọ̀dù rẹ̀ tu lásìkò ìjà, ikú bá dé. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi páńpẹ́ òfin gbé arábìnrin ẹni ọdún 23 kan fún ẹ̀sùn ìpànìyàn. Arábìnrin ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Ifeoma Jasi ni wọ́n fi ẹ̀sùn kàn yí pé ó pa onílé rẹ̀. Onílé ọ̀hún ni wọ́n pè ní Monday Sùúrùlérè Ọládélé tó jẹ́ ẹni 50 ọdún. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìjà tó wáyé láàrin wọn òun ló já sí ikú bàbá onílé látàrí bí arábìnrin ọ̀hún bó ṣe fa nǹkan bàbá onílé tu. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn fi páńpẹ́ ọba mú afurasí obìnrin ayálégbé ọ̀hún lẹ́yìn tí wọ́n fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní agbègbè Sango Ọ̀tà. Arákùnrin tó fi ẹjọ́ sùn náà tó jẹ́ àbúrò olóògbé òun ló ṣàlàyé pé ìjà láàrin ayálégbé àti onílé lórí ẹ̀sanwó-olé òun ni ìjà fi bẹ́ sílẹ̀ tó sì padà já síkú. Wọ́n fi ẹ̀sùn kan Òṣàṣe yìí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà ni obìnrin náà di nǹkan ọkùnrin onílé ọ̀hún mú tó sì ń mì jìgìjìgì tó ń fà á àfìgbà tó padà fà á tu. Bàbá onílé ṣubú lulẹ̀ kí wọ́n tó gbé dìgbàdìgbà dé ilé ìwòsàn ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ti polówó. Bàbá onílé kò dúró gba owó ilé mọ́, owó ilé ọ̀run ló fẹ́ tẹ́wọ́ gbà nígbà tó ti jáde láyé. Lẹ́yìn náà ni ọlọ́pàá lọ sí ibi ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì fi páńpẹ́ ọba mú arábìnrin afurasí apànìyàn ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ní obìnrin ọ̀hún ṣàlàyé pé onílé òun kò pèsè omi síbi ilé, ó sì fẹ́ gbowó ilé, ó tún wá fẹ́ gbà á pẹ̀lú tìjà ni ìjà fi bẹ́lẹ̀. Ìgbà tí ọwọ́ òun ò rí nǹkan gbámú mọ́ lọ́wọ́ òun bá gbá bàbá onílé mú níbi nǹkan ọmọkùnrin rẹ̀ lòun bá fi fà á tu. Ó ní àìsí omi níbi ilé yìí òun ló jẹ́ kí òun kọ̀ láti má san owó ilé tó fi padà di ìjà. Ìgbésẹ̀ yìí dá ìjà sílẹ̀ láàrin wọn. Arábìnrin ayálégbé ó fa nǹkan ọmọkùnrin láńlọ́ọ̀dù rẹ̀ tu lásìkò ìjà, ikú bá dé. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.